Only Jesus TV. Alájà Miwọláka wọ́n mà ti jáde wá fún ẹ̀rọ Àríkẹ́ àti Oyètọ́lá APC ọ̀rọ̀ àbùkù ńlá àti ọ̀rọ̀ àkíyèsí ńlá gidi pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn ẹ wò ó ní agbára ọgbẹ̀nu tán lórí kìnnì lórí ìmọ́lẹ̀ yìí náà ni ò carry on ìyẹn Adémọ́lá Adélékè tó tún wọlé ẹ̀kejì ní Ọ̀ṣun State ẹ wò ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́ ohun tí Alájà Miwọláka tí wọ́n sọ ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan o ṣe mọ̀ pé àwọn nǹkan tó ń lọ lákòókò yìí ni a sì gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀rí gbọ́ bó ṣe lọ ẹ ṣe ó yá lókè lọ. Ojú tó lé ojú tó kò a kú oríire gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun mo kí yín a kú oríire náà á bá wa kalẹ̀ a ní padà di òpònú a ní padà di alátẹnujẹ Ọlọ́run ò ní pa wádà sáìdá Ọlọ́run ò ní ṣe wá lẹ́ni tó máa da búrẹ́dì àti ráìsì láti fi ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn. Ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà, ire dé, ayọ̀ dé, ìtẹ̀síwájú ìṣerere dé. Mo kí gbogbo àwọn arúgbó wa. Ọlọ́run tó sọ wípé ẹ̀ní ráre ló ní kí ìmọ́lẹ̀ wọlé padà. Ọlákúnlé Àkàngbé, Oyèwọlé Rachel, Ismail Shurakat, ẹ ṣé ojú òní tì wá ẹ ṣé ó ṣé Ọlọ́run ó bójú wa jẹ́ ó fẹ́ rí wa sọ́ta lẹ́nu ìgbà kan làwa gba sálárì Ọlọ́run ó ṣé mo kí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. It is yellow o'clock Agora Abibilai, it is yellow o'clock ẹ ṣe báyìí it is yellow o'clock. Akórèrè bí ọmọ ọkọ ṣe ń ṣe láṣeṣe kí gbogbo South West máa gbọ́ Ọ̀ṣun yàtọ̀ Ọ̀ṣun ní máìdí tiwọn ìwọ náà ọmọ ṣé o ti rí bébì mi ń dá yín lóhùn pé bẹ́ẹ̀ ni Alájà sọ Ọ̀ṣun yàtọ̀ a ní máìdí tiwa à ń ṣòpònú àríkọjá ẹni téèyàn kan lè máa dára bàrà bẹ́ẹ̀ akọjá ẹni tó ń fi búrẹ́dì àti ìrẹsì gba ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ lọ. Àríkẹ́ ìmọ̀lẹ̀ Àríkẹ́ làwọn yẹ́lò jàre. Àríkẹ́ please Àríkẹ́ Alájọ 2020 your PR I'm telling you in the presence of everybody your PR is not enough. People are getting duped. Mo tún lọ ṣé wòlíì àròlé nàbí wòlíì àgbà ló sọ̀rọ̀ nípa wípé wọ́n lu àwọn kan ní jìbìtì àjọ níbi tó wà. In fact, if you are saying wípé integrity mi wà àwa wà secured nídìí láti pariwo you are being wicked to the masses. Jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé Àríkẹ́ Alájọ 2020 wà tí ò ní gbowó wọn lọ. Jẹ́ kí àwọn èèyàn mọ̀ how organized that you have license that you are registered. Jẹ́ kí àwọn èèyàn mọ̀ oye ọdún tó ti wà lórí ìkànnì yìí tí ẹ dẹ̀ empower àwọn èèyàn tí ẹ ràn wọ́n lọ́wọ́ tí wọ́n ń ṣoríire. Jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé they contribute as much as 50 million. Tí àwọn èèyàn dẹ̀ ń gbowó wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Àríkẹ́ Alájọ mi ò ṣeré Ọlọ́run mi ò ṣeré mo sórí pé mo digress kúrò nínú ọ̀rọ̀ mi ò ṣeré please this PR let it jẹ́ káwọn èèyàn mọ̀ jẹ́ kó mọ̀ wípé you are a bank registered licensed o dẹ̀ kí n kówó sọ́wọ́ tó bá ti dalẹ̀ ní ọjọ́ yẹn náà lẹ́ni tí àjọ kan máa gbà ọ̀làkìtà àwọn tó ń dá owó wọn á máa dáwó wọn kó sákàǹtì wọn ò kó fún yín ẹ wá ní wọn kówó yín lọ bó ṣe 50 million bẹ́ẹ̀ dalẹ̀ ní ọjọ́ yẹn ni ẹni tí ó gba tí àjọ kan máa gbà kò ní di ọ̀la and you are there and you are not doing PR ṣé pride la fẹ́ pẹ̀lú ẹni please rescue people from all this bondage don't bad earn money wọn lọ́wọ́ wọn náà ẹ̀yin èèyàn follow Àríkẹ́ Alájọ 2020 ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run please I beg you in the name of Allah owó wa ò ní wọgbó o ayé ò ní lù wá ní jìbìtì o ẹ jẹ́ wá sọ̀rọ̀ nípa ìyá ẹ̀rọ Àríkẹ́ súnmọ́ mi níbi Àríkẹ́ Alájọ 2020 yàtọ̀ o mi ì sọ ẹ̀rọ Àríkẹ́ o agbọ́mọlà ní Àríkẹ́ Alájọ 2020 o ẹ̀rọ ra forward brọ́dà mi aṣíwájú Àríkẹ́ Bùnmi aṣíwájú ó wà bí ó ní bàbá mi brọ́dà mi pa o ọ̀rọ̀ ti hùn Bùnmi aṣíwájú àti wọlé ìmọ́lẹ̀ ti wọlé mo bá ṣe òfin Bùnmi aṣíwájú
Okay, let's go to the business of the day. Ìyá ẹ̀rọ Àríkẹ́, ẹ súnmọ́ mi níbí, torí ìsúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni. Ìyá ẹ̀rọ Àríkẹ́, ẹ bá mi táàgì ẹ̀rọ Àríkẹ́, ẹ̀yin tẹ́ ẹ wà ládùúgbò wọn. Ẹ bá mi gbé fóònù lọ bá wọn torí mo mọ̀ pé wọ́n ti sá kúrò lórí social media. Ẹ wá ẹnìkan tó bá ń gbé ní àdúgbò ìyá ẹ̀rọ Àríkẹ́, mo fẹ́ fún yín ní assignment kan. Ẹ bá jẹ́ méjì, ẹ bá jẹ́ mẹ́ta. Ẹ bá mi gbé MP yín, ṣe ní MP3. Ẹ gbé kí ẹ gbé síwájú ilé wọn, ẹ má dẹnu ọ̀nà ilé wọn o. Ẹ kàn gbé sítòsí ilé wọn. Ẹ wá connect ẹ̀ mọ́ fóònù yín, kí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé Mẹ́wòó Láká ọmọ ìmọ́lẹ̀ ló ń bọ́ lọ́wọ́lọ́wọ́ pé mo fẹ́ bá wọn ní gbólóhùn. Wọ́n á wà nílé. Tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ bóyá wọ́n ti mú wọn kúrò nílé, wọ́n ti lọ lọ́ọ̀jì wọn sí hòtẹ́ẹ̀lì, àwọn èèyàn á mọ ibi tán wà. Má ṣe lo oògùn mọ́mọ́. Ẹ má délé wọn o, ẹ má bú wọn o. Mo kàn ní iṣẹ́ tí mo fẹ́ kẹ́ ẹ bá mi jẹ́ fún wọn. Ẹ bá mi gbé MP3 bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ gbé síwájú ilé wọn, ẹ lè dájọ́ kó pé mẹ́wàá, ẹ wá gbé sí speaker. Torí wọn ò ní lè wá sórí social media. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Ẹnìkan ní illiterate ló ń da màmá láàmú, kì í ṣe illiteracy. I refuse to believe wípé illiteracy ló ń ja ìyá rẹ̀ kan. Màbá kan dáadáa ló kọrin, ó ní mo ti kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé o. Mo ti kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Mo ti kọ́gbọ́n orí mi, bẹ́mi náà ò kàwé. Bí èèyàn ò bá kàwé, a kà ọpọlọ. Bí èèyàn ò bá kàwé, a kà làákàyè. Ìyá rẹ̀ Àríkẹ́, ká ní pé bí emotion ṣe gbé mi lánàá ni. Mo ní màá wá láàárọ̀ ẹ̀, màá máa dá ìpè yín padà. Mo ní màá wá láàárọ̀ ẹ̀, màá ní ṣọ̀pọ̀nà láàpá yín. Màá ní lùkùlùkù lá gbé yín lọ. Ṣùgbọ́n tọ́lọ́run bá ti gbèjà ẹni jà, ọmọ ọba ò tún gbọ́dọ̀ máa jagun bí ẹrú. Mo kàn ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín. Ṣé rí lọ́jọ́ mi, màmá ẹ̀rọ Àríkẹ́, tí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú, èèyàn máa ń fi kí ọmọ jẹ ni. Kò sí olóṣèlú tí ì fẹ́ rán yàn níṣẹ́ ẹrú. Kò sí olóṣèlú náà, mo tún repeat. Wọ́n á máa sọ̀rọ̀ fún ẹ lọ́nà tó jẹ́ wípé ìrúnú ẹ̀ á fi máa ru sókè. Ìwọ ni wàá wò wípé ọmọ ọba ni ọ́, ò gbọ́dọ̀ jagun bí ẹrú. Ṣé ẹ rántí lọ́jọ́ kìíní àná nígbà tí àwọn APC yín gbé yín sẹ́wọ̀n ní ìlú Iléṣà, tí wọ́n tì yín mọ́lé? Iléṣà prison lẹ́wà. Àwọn Adélékè tẹ́ ń bú yìí, Dúpẹ́ tẹ́ ń bú yìí, àwọn ni wọ́n make sure wípé wọ́n gbà yín jáde. Àwọn ni wọ́n jẹ́ gbáre nínú ẹ̀wọ̀n, àwọn ni wọ́n jẹ́ ìṣòfò ẹ̀mí sínú ẹ̀wọ̀n. Adélékè lè dá sáwà kó má dá sẹ́yìn. Bí mo ṣe wà yìí báyìí, ó láwọn tí mo dá sí, ó dẹ̀ láwọn tó máa sọ wípé mi ò dá sáwọn. Ìlú gángan nílé ayé. Ṣùgbọ́n òṣèlú lẹ ṣe débi wípé ẹ wá lọ dín àkàrà gómìnà wa Adémọ́lá Adélékè. Wèrè ní yín mà. Ẹ pé olópò, ẹ dín àkàrà, ẹ fẹ̀kọ́ tì í, ẹ wá ní àkàrà rẹ̀ lẹ́ ń jẹ. Ó pọ̀ jù. Ìyá ẹ̀rọ Àríkẹ́, ó pọ̀ jù. Kí ló fún yín? Ẹ ti gbàgbé wípé ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ni ẹ ní Òṣogbo yìí ni ẹ ti ń ta ẹ̀rọ Àríkẹ́. Àbẹ́rọ̀ kan lẹ pé ẹ ní ẹ̀rọ ni, bára ròyìn bí nǹkan ṣe ẹni kan fi para. Ẹ wá sọ ẹ̀rọ dí èpè nítorí ráìsì Kóńgò 2. Ẹ mú oúnjẹ dání, ẹ ń pín fún àwọn èèyàn, ẹ dẹ̀ fi èpè tí. Ẹ mú oúnjẹ dání, ẹ ń gbé wọn ré tọmọtọmọ. Mo ní ìbéèrè, ṣé Oyètọ́lá tó gbé rẹsì fún yín ló ní kẹ́ ẹ fi àṣẹ bá ẹnu tẹ̀dẹ̀ pera yín lábíyámọ́? Ló ní kẹ́ ẹ máa ṣépè fún gbogbo àwọn tí wọ́n bá ti gba ìráìsì tọmọtọmọ? Dandan náà fi ń dìbò ni. Ṣebí olóṣèlú làwọn fẹ́ sin ará ìlú ni. Tí ará ìlú bá sọ wípé àfẹ́ ọ, mọ́sìn wá, èwo ni tèpè mẹ́?
èwo ni tèpè ń bẹ? Adémọ́lá gómìnà wá di ẹlẹ́ẹ̀kẹ́ dìídì lẹ́nu yín, ẹni ẹlẹ́ẹ̀kẹ́ dìídì ẹlẹ́ẹ̀kẹ́ bàbàm, wọn bá bí yín sírú ilé Adélékè, wọn bá bí yín sí agboolé Adélékè, ẹ̀kẹ́ tí yín ìbá ṣe dìídì bí ẹsẹ̀ Adémọ́lá, ayé yín ìbá má bàjẹ́ báyìí. Ẹ̀rí rádaràda, ẹ̀rí ṣíọṣíọ, ẹ̀rí rédèrèdè, ẹ̀rí játijàti. Ẹ̀rí rándanràndan, wọn gbọ́dọ̀ pè yàn ní, wọn gbọ́dọ̀ pẹ̀rú yín níyẹ èèyàn kéèyàn dùnú, ojúlójú kóòkì, ẹsẹ̀ yín bí orógùn. Ẹ wá ń ké tọ́. Ok, ìgbà tó ti wá wọlé báyìí, torí nǹkan tẹ́ ẹ ṣe bí ẹni wípé wọ́n ti fi èsì ìbò hàn yín. Ẹ ń ṣe bí ẹni pé wọ́n ti mú rìsọ́ọ̀tì hàn yín. Ẹ ń ṣe bí ẹni wípé ó ti ṣọ́ fún yín wípé à ń bọ̀ ló máa wọlé. Ẹ ń ṣe bí ẹni wípé wọ́n ti sọ fún yín wípé ẹ má wọ́rì, a máa pa wọ́n tán ni. Mo tún wo fídíò yín kan, mo wò wípé àbí ìyá yìí ti rẹ́sì àbọ̀ ti dìbò yìí tán ti kà á táwa ò tí ì rí ni. Mo tún wò wípé àbí wọ́n ti dìbò yín bìkan táwa ò tí ì rí rìsọ́ọ̀tì ni. Àbí wọ́n ti fèsì ìbò hàn màmá yìí sitting governor. Ẹ̀dẹ̀ ń gbére. Ẹ wá ń gbé àwọn ará ìlú, àwọn kọ́sítọ́mà yín tí wọ́n bá yín ra nǹkan tẹ́ ń tà. Kí lẹ̀ ń tà gan? Kí ló wà nínú ẹ̀rọ? Èbó rí lẹ́rọ ọbẹ̀. Ẹ̀rọ rí bẹ́ẹ̀ fi pẹ́ńtọ̀ sí. Ẹ ń gbé àwọn ọmọ ìlú tẹ́ ẹ gbé tó gbè yín tẹ́ ẹ ti ṣe bísínẹ́sì. Ìbáwá tá à ń jẹ́ tá a wà nínú ìgò tó ń jẹ́ jíìnì náà, ìbáwá la sọ wípé ẹ̀rọ àríkẹ́ yín ṣiṣẹ́. Èmi ò tí ì rọ́mọ tó ṣe gìrì tán fi bọ́ lójú tó jí báyìí. Èmi ò tí ì rẹ́ni tápá ẹ̀kan báyìí tán fi rọ báyìí tí egun ẹ̀ tó. Èmi ò tí ì rẹ́ni tó tutù ń ṣe tó fi ẹ̀rọ yín para láì wọ swẹ́tà tó tutù ẹ̀ lọ. Èmi ò rí. A ní ká bá yín pé kébi mọ́ pa yín kẹ́ ẹ mọ́ tọrọ jẹ náà ni. Ẹ wá pera yín ní nǹkan dánidán. Ẹ wá ní kí gbogbo aráàlú képè máa jà wọ́n tọmọtọmọ. Sáwọn tẹ́pẹ́ tẹ́ ní képè máa jà tọmọtọmọ náà ni ó wá fi owó ra nǹkan lọ́wọ́ yín. Ebi ni ó pa yín kú. Ebi ni ó pa yín kú. Ọ̀ṣun kọ̀ yín. Ọ̀ṣun kẹ̀yìn sí yín. Ọlọ́run ìmọ́lẹ̀ dojú ìjà kọ yín màmá. A wá mú gbogbo èpè yín. A mú gbogbo èpè yín, ayiribiribi, agbélù yín, agbé sórí àwọn ọmọ yín kó máa jẹ ti yín. Gbogbo ẹni gbóúnjẹ lọ́jọ́ yẹn. Gbogbo ẹni tó gba nǹkan lọ́wọ́ yín lọ́jọ́ yẹn. Àdàbí tí ìbá ti ṣe nínú owó ìlú tó tọ́ sí ará ìlú lẹ ti mú owó yẹn tẹ́ ẹ fi ra ìrẹsì kóńgò 2 tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ pín. Àdàbí tó bá ti jẹ́ ní ogún ojú yín lẹ ti mú. Ní èpè yẹn òfin ní padà sórí yín tọmọtọmọ. Màmá kí ló dé? Ṣe wárákàrà tẹ́ ẹ jẹ. Tó bá ti jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Ẹ ti jàkàrà àwọn ọmọ yín fúnra yín màmá. Kí ló dé? Ẹ pera yín lábíamọ. Ẹ ń gbé àwọn abíamọ ṣépè ẹni wọn ní jèrè ọmọ tí wọ́n fi ìṣẹ́ fìyàtọ̀ nítorí àwọn olóṣèlú tó ń kó owó ará ìlú màmá. Ẹ ti rí ìbínú Ọlọ́run. Kò sẹ́ni tó ní kẹ́ ẹ má any right láti ṣe politics. It is your right. Ìyá ẹ̀rọ àríkẹ́ ẹni bá sọ wípé why are you putting mouth in politics? Kò gbọ́n ni. You have every right. It's your civil right. But you have no right to place curses on anyone. No, it is not done. You have no right to intimidate anyone or to victimize anyone. No, you have no right. Kí ló dé? Kí la gbà lọ́wọ́ yín? Kí ni Ọ̀ṣun gbà lọ́wọ́ yín? Ẹ ń gbé ìlú Ọ̀ṣun, ẹ ń ṣe rere. Ẹ ń gbé ìlú Ọ̀ṣun, ẹ ń jẹ, ẹ ń mu. Wọn ní kẹ́ ẹ má rìn. Ohun tẹ́ ẹ bá ìmọ́lẹ̀, ohun tẹ́ ẹ bá Adélékè pò lásìkò election yìí. Ṣé ẹ lè bá Oyètọ́lá tó rán yín níṣẹ́, ṣé ẹ lè bá ṣe? Kẹ́ ẹ má kú sẹ́wọ̀n. Ohun tẹ́ ẹ bá PDP àti Àkọ́ọ̀dù tẹ́ ẹ bá pò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé ẹ lè bá APC ṣe kán má ti gbàgbé yín sẹ́wọ̀n? Èló náà gbé fún yín gan. Bí irú yín yìí tọ́mọ yín bá di ọba. Irú yín yìí bí ọmọ yín bá dé ipò ńlá kan, ẹni kan lọ bẹ́rí ọmọge wá fún yín ẹ fẹ́ fi jẹun. Bí irú ọmọ yín tàbí irú yín àbí ẹbí yín àbúrò yín
tó bá di ipò òṣèlú, tó bá di president, ẹni kan máa gbé wa wálé yín lẹ́yọ kọ̀ọ̀kan, àwa la fẹ́ fi jàmàlà. Mo wá sọ gbogbo ọmọ Ọ̀ṣun bí mo ṣe sọ nígbà tí APC náà rè, tí mo ní ọmọ Ọ̀ṣun tó bá dìbò fún Adeleke ọ̀tá ìlọsíwájú, àbí tí mo ní ọmọ Ọ̀ṣun tó bá dìbò fún Oyètọ́lá àti APC ọ̀tá ìlọsíwájú ni. Mo wá sọ Ìjẹ̀ṣà, ẹ̀yin Ìjẹ̀ṣà, ẹ rántí ikú oró tí wọ́n fi pa yín nítorí ìbò. Ẹ rántí àwọn ọmọ tó wà ní mọ́ṣúárì tí wọ́n yìnbọn pa nítorí wípé wọn ò fẹ́ kí Adeleke wọlé. Òṣogbo, ẹ rántí ọmọ ọdún 14 tí wọ́n yìnbọn pa. Ẹ rántí Èpè Àríkẹ́. Tẹ́ ẹ bá ti wá rántí ẹnikẹ́ni tó bá ra ẹ̀rọ Àríkẹ́, kì í ṣe abiyamọ gidi. Ẹnikẹ́ni tó bá tún ra ẹ̀rọ Àríkẹ́ ní Ọ̀ṣun, ọ̀tá ìlú ni, kò dẹ̀ ní ìfẹ́ àwọn ọmọ ẹ̀. Torí o ò lè gbé ọmọ mi ṣépè nítorí olóṣèlú. Kókó o gbé long life and prosperity síta ni ò ní rà lọ́wọ́ ẹ̀. Orí ọ̀dà tí Adémọ́lá Adélékè ẹlẹ́ẹ̀kẹ́dì ìdí tó ń bú, orí ọ̀dà rẹ̀ ni wọ́n ti ń ta ẹ̀rọ Àríkẹ́, ibẹ̀ ni wọ́n ti ń polówó ẹ̀. Wọn ní o máa rìn, o tún bọ́ síta olóò níbọn, olóò mọ rìlíìsì ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi make sure wípé àwọn ọmọ ìyá yìí wọ́n dé ipò ńlá kan o. Ẹ make sure wípé ìrandíran ọmọ ìyá yìí ò dé wọn dípò kankan mú o. Ìyá ìyá ni kán máa mú wa wálé fún wa, kán máa mú wa wálé fún òun fẹ́ fi wá jàmàlà ni. Kí ló dé? Ẹ fàṣejù sí, ẹ fi yọjà. Èbí Oyètọ́lá lọ́mọ, èbí Àmbọ̀ níyàwó, èbí wọ́n ní ìyá dáadáa tó bí Àmbọ̀, ìyàwó dáadáa tí Oyètọ́lá ní. Kò ní ṣe òfò tẹ́ ẹ ṣe yìí, kò ní ṣòṣì tẹ́ ẹ ṣe. Mo ṣọ́ wípé Oyètọ́lá gan lòun ràn yín tó yìí. Wọ́n ní Professor Òjó ti fi gégùn. Bẹ́ẹ̀ ni, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹni bá fi mí ré la ó fi ré. Ó ní ẹ sọ fún olódodo wípé á dára fún, ẹ sọ fún ènìyàn ìkà wípé ìgbé ni fún Ìyá Àríkẹ́, ìgbé ni fún yín. Ó ní gbogbo àwọn tí ó dìde sí mi ni a ó dá lẹ́bi. Ìyá Àríkẹ́, ẹ gba ìdálẹ́bi, ẹ gba ìbínú Ọlọ́run. Kí ló dé? Ẹ ní wá mọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá gbébọn. Ẹ wá gbébọn. Ẹ bẹ̀rẹ̀ sí ní yìnbọn, ẹni tẹ́ máa fìbọn fọ́ lẹ́sẹ̀. À ń wo fídíò kan, ẹ̀dẹ̀ gbé ẹni ẹlẹ́ni ẹ jù sínú búùtù, ẹ gbé lọ. Kí ló dé? Ìmọ́lẹ̀ ò ní sọ̀rọ̀, ìmọ́lẹ̀ ò ní kó má ṣe tiẹ̀. Wọ́n torí ipò ẹ báyé jẹ́, ẹ tún ṣépè, ẹ lọ gbẹ́bọ. Kí ló dé? Kí ni Adémọ́lá Adélékè gbà lọ́wọ́ yín? Kí ló ní kẹ́ ẹ má ṣe? Kò ṣe bí sí yín, kò wí chance anybody, kò arrest anybody, kò sọ wípé kẹ́ ẹ má rìn. Ó dín àkàrà f'Adélékè. Bẹ́ẹ̀ ni, hashtag end ẹ̀rọ Àríkẹ́ now. It has become Èpè Àríkẹ́. Ṣé ẹ̀rọ tó ti ṣépè sí? Ó dá Adéyẹ Adédoyin, ó dá mo ti gbọ́, mo ti sọ̀rọ̀ ṣẹ́kù. Mo kàn ní kí n tún wá sọ fẹ́yìn APC ni. Bó lọ́jà. Arẹ́gbẹ́ṣọlá has no weight. Arẹ́gbẹ́ṣọlá has no weight. Is it relevant politically? Ẹ wá mú, mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi ṣe maths kan. Ìbò Arẹ́gbẹ́ yẹn, ẹ bá mi rò pọ̀ mọ́ ìbò APC. Ìbò tí Arẹ́gbẹ́ rí fún Ìwàlóye. Ẹ wá rí ẹ rò pọ̀ mọ́ ìbò APC. Tí ẹ bá rò pọ̀, ṣé kò ní borí Ìmọ́lẹ̀? Ṣé kò ní wọlé? APC bá wọlé. Ẹ ti gbàgbé ẹni ìbò mélòó lèèyàn kan ní? Ẹni is irrelevant politically. Ẹ ti gbàgbé wípé àwọn kan ò ní wọlé, ṣùgbọ́n the fact that you are no longer in your party, wọ́n ti di adẹ́tẹ̀ tí ó lè fún wàrà ṣùgbọ́n tí wọ́n dá wàrà wà. Ọjọ́ tẹ̀ ti fi ti Arẹ́gbẹ́ ṣe ni tiyín ti bàjẹ́ lọ́ṣùn. Arẹ́gbẹ́ ò ní wọlé, kò tiẹ̀ lóun fẹ́ wọlé, ṣèbó ti ṣe gómìnà, ṣèbó ti ṣọdún 7, kò lóun fẹ́ wọlé. Ó dẹ̀ ti ṣe mínísítà, bí ó bá ṣe sínétọ̀, tí ó bá tún ṣe pírẹ́sídẹ̀ǹtì ló kù. Ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ní wọlé. Ṣótán. Paperweight l'Arẹ́gbẹ́. Kìnìkan. Ṣótán.
loyalty òfò lómi bàbá Aṣíwájú ti di president kò ní di Ọlọ́run lẹ́yìn president kí ló tún kù kó wọlé kó jókòó kó máa jẹun kó máa mumi ẹ̀yin ni tiyín máa padà bàjẹ́ lórí ọ̀rọ̀ òṣèlú because people are rising up against you ìwà federal might ìwà àwaláwà lóye ìwà kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe ìwà kan ewì chọ́ǹtì kẹ́ ẹ máa competition ẹ̀ẹ́dẹ́ kiri kan kí lẹ sọ lọ́jọ́ yẹn IGP arrest Mewolaka bọ̀dá adéwọ́ Sunday Adéwálé Adéníran òpònú àgbàlagbà ọ̀dẹ̀dẹ̀dẹ̀rìn kú níṣẹ́ àtijọ́ tẹ́ ẹ ti ń wọnú ọ́fíìsì káàkiri Àbújá kan bá yín wà nǹkan kan tẹ́ ẹ máa jẹ ẹ̀ tí rèé èèyàn dá yín lóhùn àti wèrè kí lorúkọ Lady Bọ́lá tó lòun lecture ní Lagos State University yẹn kí lorúkọ ń jẹ́ kí ló ń jẹ́ competition ẹni bá ti sọ̀rọ̀ ẹ̀yin lẹ́yìn jẹ́ èèyàn láyé ẹ̀yin lẹ́yìn jẹ́ èèyàn láyé ẹni bá ti ń kanta yín báyìí ẹni bá ti lè bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹni bá ti láti ọjọ́ tí òṣèlú ti dé ayé ni opposition ti máa wà láti ìjọ́ tó ti ń ṣòṣèlú nílẹ̀ yìí opposition máa wà irọ́ ẹni opposition báyìí bí kí tiẹ̀ bàjẹ́ bí kò ní bukú ba bí kò fòlulẹ̀ kò ṣọ́kú kẹba wá kú òjijì ni n tẹ́ bá kiri nìyẹn ó fẹ́ máa lọ ó ṣe ìyá mi ó ṣe ẹ̀ tètè dé lọ́la ó dà bí kò bólulẹ̀ kò kú ni ẹ wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fọlọ́pàá wá wọn ẹ máa robi rò wọ́n bẹ́ẹ̀ fọlọ́pàá wá wọn ẹ máa wá kó bá fún wọn Aṣíwájú ti di president mo ń gbọ́ ọ̀rọ̀ tí VDM ń sọ ó ní ìyá jẹ sọ́nà bàbí ìsinsìnyí lára kó parọ́ because mo tún ní kí n wá fi àsìkò yìí sọ fún yín wípé ará ìlú wọ́n ń bínú wọ́n kórìíra yín ará ìlú you are not helping APC you are destroying APC pẹ̀lú propaganda yín pẹ̀lú pósì ọ̀ràn tẹ́ ń ṣe you are destroying APC tí àwọn àgbàgbà APC bá ń gbọ́ kó tó lọ ṣàtúnṣe bí mo ṣe sọ nígbà àtọ̀ṣun rèé tẹ́ni what do you know about politics mo ní làákàyè ju àwọn ìyá tó bí yín lọ́mọ lọ torí tí mi ìbá ní làákàyè ju àwọn tó bí ìyá tó bí yín lọ́mọ lọ ó ti yẹ kó pè yín kó check yín wípé ṣé o mọ̀ pé ara ń ka ará ìlú ni ṣé o mọ̀ pé inú bí ará ìlú ni àwọn pósì ẹ̀ yìí ò ní ìdè ẹ fi tírísọ̀mù lẹ̀ ṣe rí n tá a ṣe lè sọ̀rọ̀ nípa ti lady oní tírísọ̀mù ni wípé kò bú anybody àbó bú anybody kò bú anybody ó ní wọ́n sanwó iṣẹ́ òun ni ó lóun dẹ̀ lọ campaign fún wọn kò ṣépè fún anybody kò bẹ́ anybody jà òṣèlú ló lọ ṣe wọ́n ní kó promote wọn àwọn tó kù wọ́n kù nìyẹn you know when they have nobody wọn lẹ́ni tó lórúkọ wọn ní ẹni tí ayé rí tó tiẹ̀ lè you know tó bá kù tí nǹkan téèyàn jẹ tí ò bá sílẹ̀ mọ́ ìjẹkújẹ lókù tí ó mọ̀ jẹ mọ̀mọ́ alágbòtírí sọ̀mù ni ó kù wọ́n kù òun ni wọ́n lọ fún lówó tán ni kó lọ bá wọn campaign n tó kù ńlẹ̀ nìyẹn téèyàn bá ti tán èèyàn kéèyàn lèèyàn á máa gbé kiri nígbà tí wọ́n lọ odidi ìlú Ìbàdàn kò sí influencer tó wá láti ìlú Ìbàdàn tó rẹ́dì láti ṣiṣẹ́ fún wọn n tó wà ńlẹ̀ ni wọ́n gbé òun náà dẹ́ ẹ̀ṣọ́ ó ní wọ́n fún wọn lówó kóun fúnra ẹ̀ gan tó ṣiṣẹ́ fún wọn kó tó ṣiṣẹ́ fún wọn ó ti demote wọn lórí post ẹ̀ ó ní wọ́n fún wọn lówó ni kóun lọ ṣiṣẹ́ wọn o that means pé òun kò believe nínú wọn so kò dẹ̀ búyàn kò gbéyàn ṣépè ẹ má bàjá téèyàn gidi ò bá dáwọn èèyàn kéèyàn náà lókù téèyàn máa lọ bá téèyàn gidi ò bá dáyàn lóhùn èèyàn kéèyàn lèèyàn máa ń kó kọ́ra àbẹ́ẹ̀ rí wọn ni gbogbo àwọn gómìnà tí wọ́n lọ jókòó ṣọ̀ṣun lánàá ṣé wọ́n ti padà sílé mo ti ẹ̀ mọ̀ pé òru àná lẹ́ẹ̀ ti délé ṣe rí wípé you are nobody tí àwa masses tá a bá sọ yín déèyàn that's the message to all politicians kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ̀ ìlú ló jẹ́ kán máa rí yín bí èèyàn ṣe rí apá tí gbogbo yín gbé sókè yẹn gbé lẹ̀ òun làwa kan òfin nítòsí ẹnu ọ̀nà yín ló wá tọrọ jẹ lọ́wọ́ yín láíláí. Congratulations to Osun state citizens. Ó ti wá fojú hàn wípé Osun state is a state of particular concern that voted accordingly and we have our very own Imole for continuity. Ẹ̀kọ́ kìíní tí mo fẹ́ ká kọ́ nínú ọ̀rọ̀ Adémọ́lá Adélékè. Ọ̀rọ̀ Adémọ́lá Adélékè àti Oyètọ́lá APC. Ṣé mo pé mo dárúkọ Oyètọ́lá APC? Ó nídìí ẹ máa bá mi kálọ. Oyètọ́lá dàbí ìyàwó tó wà ní ilé ọkọ.
tí ọkọ ń sọ fún tí ò gbọ́ràn, tó wò wípé bàbá mi lówó, ìyẹn agbára federal, ìyẹn federal might, èmi fúnra mi lówó, Oyètọ́lá lówó, Ọlọ́run kẹ́. Kò sí ọkùnrin kan tó lè sọ wípé kí n wà submissive, kò sí ọkùnrin kan tó lè máa control mi, ìyẹn àwa ará Ọ̀ṣun. Ẹ lè kọ́ mi bí mo ṣe máa ṣe, báyìí ni màá ṣe nǹkan mi, kò yí padà. Àwa la wà nípò, àwa lágbára wà lọ́wọ́ ẹ̀, ọwọ́ wa ti tèkó dà, kò sí baba ńlá kú baba ẹni tó máa béèrè àbí tó máa béèrè ikú tó pa bàbá ẹ̀. Silent but stubborn, silent but not accessible. Ìyàwó ilé kìgbọ́kìgbà, ará Ọ̀ṣun ké. Ìsìn ńlá tó mọ ìdí tí Arẹ́gbẹ́ of Ìjẹ̀ṣà land fi ní emotional outburst. Nítorí Ìjẹ̀ṣà l'Arẹ́gbẹ́, Ìjẹ̀ṣà ò mọ bí wọ́n ṣe ń pretend. Paramọ́lẹ̀ wa kọ aré ìwọ̀ sí. Àmọ́ Oyètọ́lá ò sọ̀rọ̀, abẹ́lẹ̀ ló ti ń ṣe tiẹ̀. Òun ni ó ṣe gbé Arẹ́gbẹ́, ó gbé kọlu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo wa ń bu ọ̀dàlẹ̀ àdàlẹ̀. Àwọn òkè wọn láàmúkọ ẹrù ẹ wọ́ àwọ̀ ìsàlẹ̀ níbi tó ti wọ́ wá, wípé ẹni tó jẹ́ chief of staff tiẹ̀ gangan ni ó jẹ́ kí ìgbọ́ kí ìgbà. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọ̀ṣun rí. Gbogbo ẹni bá ti bá yín sòótọ́ ọ̀rọ̀, ọ̀dàlẹ̀ ni. Pàápàá jùlọ èmi, this victory yàtọ̀ sí ti Adémọ́lá Adélékè, this victory is mine. Kí gbogbo Báníkì máa gbọ́, kí gbogbo Máyọ̀wá Àmọ̀tẹ́kùn máa gbọ́, kí gbogbo Ọmọwúrà rẹ̀ máa gbọ́. Ṣé ọmọ wáyé ni àbí kí má lọ gbórúkọ fúnra wọn? Kí gbogbo Táíwò Ọlọ́rẹ̀ máa gbọ́, kí gbogbo ẹ̀yin APC data boys máa gbọ́. À ń kọ́ fún yín gbà yẹn ń parẹ́, ẹ̀ ń pariwo federal might, ẹ̀ níwà, kò sẹ́ni tẹ́ lè bú, kò sẹ́ni tẹ́ lè yẹ̀yẹ́. Bó ṣe ara yín ni, ìbá àti ṣe iṣẹ́ fún yín lógún ọdún, ẹ ti believe wípé tí ẹ bá ti fún yàn ní nǹkan rí kò gbọdọ̀ sòótọ́rọ̀. That is the government you are running. Ṣèbí wọ́n fún lówó rí, ṣèbó bá wa ṣiṣẹ́ rí, kò yẹ kó bá wa sòótọ́rọ̀. Ẹni bá ti sọ wípé nítorí pé òun ṣe ọmọ ẹnìkejì lóore rí, òun fún lóúnjẹ rí, tí pé ọmọ ẹnìkejì yẹn kò gbọdọ̀ sọ fún òun bóyá òun ṣe dáa bóun ò ṣe dáa, wípé gbogbo tóun bá ti ṣe ló gbọdọ̀ máa dá lójú ẹ̀, kò gbọdọ̀ correct òun. Èèyàn burúkú ni kó gbórí ẹ̀ pamọ́. Kọ́lọ́ má fi oúnjẹ wá síbi tó nira. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ọ̀rọ̀ ìyàwó ilé. Nígbà tí mọ̀lẹ́ dé, àwa kan tiẹ̀ wà tá à ń ṣagídí, tá à ń pè ní dancing moron. Èmi ń pè ní dancing moron. Mo ṣe post dancing moron. Nígbà yẹn a ṣe ń rọ́jú, àmọ̀ pé wà yín ò dàrú wípé bóyá ẹ máa change. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ dé, ọmọ Adémọ́lá Adélékè dé. Kí ló ṣe? Ó wùwà bí ìyàwó kékeré tí wọ́n fẹ́ tó ní ọpọlọ tó ní làákàyè. Gbogbo ibi tí ìyálé kù sí tí ò ti gbọ́ràn, gbogbo ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Ìyálé tán wá ń sọ fún ẹ̀yin APC ní ìyálé o, tán wá ń sọ fún gbà yẹn pé ṣe dáadáa. Tó wá rí ìyàwó ìyẹn Adémọ́lá Adélékè tó ń túlé ṣe, tó ń fọ̀lú mọ́, ó ṣe bridges, overhead bridge, ìgbésẹ̀ tẹ́ ẹ jẹ sílẹ̀ ó san. Ẹ̀yin fúnra yín, àwọn tí wọ́n jẹ́ tẹ́ ẹ fún appointment, tẹ́ ẹ san half salary fún, wọ́n san. Gbogbo half project tẹ́ ẹ ṣe, tẹ́ ẹ àbádọ́n, àwọn project ṣebí Arẹ́gbẹ́ náà pè ní Mr Project nígbà yẹn. Gbogbo project tí Mr Arẹ́gbẹ́ bẹ̀rẹ̀, tí Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ bẹ̀rẹ̀, tí Oyètọ́lá àbádọ́n, tí ò ṣe ìmọ́lẹ̀ ló wá parí ẹ̀, tó tún wá ṣe tiẹ̀. Kódà ó da ọ̀nà ilé yín, ó san gbogbo àríyá sí yín, ó tọ́jú òṣìṣẹ́, ó tọ́jú ilé, ó tọ́jú mẹ̀kúnnù, títí kan àfín, títí kan afọ́jú. Àwa ń bá yín sọ post kékeré kan la ṣe, ó má dàbí ẹni pé mọ̀lẹ́ ń try. Ẹ̀rọ aṣẹ́wó ìyẹn èmi, ẹ̀rọ ẹ̀dọ́kọ, ẹ̀rọ ọlọ́kọ mẹ́wàá, lẹ́yìn rádaràdà ẹ̀yìn játijàti, mo tún sọ ẹ̀yìn ẹni àìjírí ẹni àìjíkò. Ẹ tú petition mi. Ẹni kan pè mí láti zone 11 àbí kí ni ó pè. Ẹ kọ petition mọ́ mi lórí òótọ́ ọ̀rọ̀ tí mo bá yín sọ. Àwọn Ọlọ́run ọba tí ìṣọba alábòsí. Nígbà tá a débẹ̀, ẹ máa rọ́rọ̀ sọ pẹ̀lú ìwádìí fínífíní. Ẹ̀yin ilé ẹjọ́ tún dá yín lẹ́jọ́ pé kẹ́ ẹ fún mi lówó, kẹ́ ẹ tán, kẹ́ ẹ fún mi lówó. Ìgbà yẹn máa lápá yín ló tó jábọ́. Ọ̀rẹ́ ìmọ́lẹ̀ tọ́jú ilé, ó gbóúnjẹ fẹ́ gbé, ó tún gbà wò bọ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìyálé àti ìyàwó rí. Nígbà tẹ́ bá wá rí pé ìyàwó dé tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa, èyí tí ẹ fi máa tọrọ àforíjì lọ́wọ́ ọkọ, ẹ wá máa ṣe counter attack, ẹ wá máa ṣe tẹ́ ẹ ṣe rí, ẹ wá máa bọ́ sódòdì, ẹ wá máa jowú ọ̀ràn, ẹ máa wá ìfarapa ìyàwó tuntun tí wọ́n ṣẹ̀fẹ̀. Bẹ́ẹ̀ lẹ ṣe wá ìfarapa ìmọ́lẹ̀. Kí lẹ ṣe tán? Ẹ gbé owó ẹni kí EFCC wọ́n palẹ̀ owó mọ́ àdìbò.
ẹ wá concentrate lórí Iléṣà nítorí pé ẹ mọ̀ pé Ìjẹ̀ṣà kọ ìwọ̀ sí, ẹ mọ̀ pé Ìjẹ̀ṣà wọn ń jẹ ìjẹkújẹ, wọn ń ṣe alájẹbánu bí àwọn ìlú kan tó jẹ́ búrẹ́dì ni wọ́n fi ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn. Ẹ mọ̀ pa aláṣàjẹ́ ni Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà lè bínú onígàárí kó mọ́ jẹ̀bà tí ó fi kú. Ìjẹ̀ṣà lè bínú olómi kó má wẹ̀. Wọn ò ní jẹ oúnjẹ ìdọ̀tí, wọn ò ní jẹ oúnjẹ ìdọ̀tí. Tó o bá lówó ní sápò ara ẹ, ìwọ kọ́ lọ́lọ́run. Tó bá ti lóò ní gbóòtọ́ ọ̀rọ̀, tó bá ti lóò máa gùn wọ́n kọ̀rọ̀ gàràgàrà. We are not doormats, we are not push around. Aláṣàjẹ́ ni wá. A ní tẹ́lọ́rùn alájẹ ọkọ̀ pẹ̀lú tọ́lọ́run bá ti ṣe fún wa. Àbọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn sáré. Níṣẹ́ ti tẹ́ fi máa túbá. Lẹ́ẹ̀fọwọ́ gún ọba wa lójú. Kábíyèsí Agúnléjìká. Lẹ́ẹ̀fọwọ́ gún ọba wa lójú. Kí lẹ̀ sọ tán? Ẹ wá ń pa àwọn ọmọ nípakúpa. Wesley gbòkú. Ẹ ń yìnbọn fún wọn. Ẹ ń wíṣọ́ǹtì wọn. Lórí gbogbo ẹ̀ náà kan. Ẹlẹ́ǹbọ̀. A sọ fún yín pé ẹ̀ ní í dé. Ṣé ẹ wá dé? Tí ìdè Lọ́kọ́jà tí mọ́tò yín ti knock. Tí mọ́tò yín ti bàjẹ́. Ní ìsìn yellow clock láwà. Ní agbára Ọlọ́run. Adémọ́lá Adélékè, ijó yẹn náà ni ó jó tí ó fi ṣe president Nàìjíríà. Ẹ tún lọ kọ́ sílẹ̀. Nítorí wípé ẹ wo ibi tí ẹ wo collation center àná, ẹ wo ibi tí gbogbo Ọ̀ṣun dúró sí. Ìmọ́lẹ̀ wà ń bẹ, street light lọ. Gbogbo ẹ̀rọ àwọn iṣẹ́ tí wọ́n ṣe tó jẹ́ ẹ̀yin lẹ lọ, ẹ̀yin ẹ wá gbé fídíò láwa tá a lọ Ọ̀ṣun. Gbogbo mo wá kí gómìnà wa. Ẹ kú sùúrù. Ẹ kú ọgbọ́n. Mo ń wo gbogbo àwọn tó sọ wípé he is not in control. Dìndìnrín ni. Àwọn nǹkan kan wà tí sùúrù máa ń túnṣe tó jẹ́ pé agídí ò lè ṣe. N tẹ́ ẹ fẹ́ ṣe ni wípé kí gómìnà bínú. Ẹ gba local government. Ẹ lọ jókòó sí local government. Gbogbo ẹ̀ náà nǹkan. Ṣé sùúrù ò ṣẹ́gun yín? Sùúrù tíyàwó tuntun fi ń ṣẹ́gun ìyálé alára gbígbóná ìka nìyẹn. Ṣọlọ́run ò mú yín. Ṣọ́rọ̀ ò dayọ̀. Ẹ tún lọ jókòó sí local government. EFCC ó yẹ ẹ tún lọ freeze àkáǹtì. Ó yẹ ẹ tún bọ́ síta kẹ́ ẹ máa gbé ìbọn kiri. Tẹ́ ẹ bá ní rí ìbínú aráàlú. Ṣótán Obi, mo ti sọ wípé ọjọ́ tá a bá jagun tá a bá lékè màá wá ṣe Obi yín. Ṣótán Obi. Anybody má bá mi sọ̀rọ̀ be magnanimous in victory. You people were never magnanimous in bullying, in witch hunting. Ẹ tún bọ́ sórí ìta ẹni ẹ máa pa wọ́n. Ó kàn dùn mí fádàhùn sí Ìjẹ̀ṣà tí gbogbo èèyàn wárí fún. Ṣé ohun tí fádà fẹ́ fi parí ìgbésí ayé wọn rè? Ẹ pa àwọn ẹ̀pọ̀ ọmọ wọn. Ẹ wá sọ di òṣèlú bó bá opá bó bá òbú lẹ́sẹ̀. Ṣọ́lọ́run ò jù yín lọ. Ṣọ́lọ́run ò jù yín lọ. Power will change hand. Power will change hand if you don't change your ways. Tinubu ti gòkè. Ó ti di president. Kí ló tún fẹ́ dà ní Nàìjíríà mọ́? Lẹ́yìn president kí ló tún kò ní í dọ́lọ́run. Ẹ̀yin lẹ́ẹ̀ tí bẹ̀rẹ̀ kàríà. Ẹ̀yin lẹ́ẹ̀ tí ìmọ̀bi tẹ́ ẹ máa bá ìyàrá já. Tinubu kò lè dèrò ẹ̀yìn mọ́ ti achieve aim ẹ̀. Tó bá wù yín, ẹ máa ṣe òṣèlú òpònú, ẹ máa sọ̀rọ̀. Ẹ̀yin ló máa bà kò ní àfẹ́ tiẹ̀. Ń tẹ́ mọ̀ nìyẹn àìlọ́pọlọ. Èló dẹ̀dẹ̀ ń gbà òun ẹ̀rọ owó gidi rí. Wọ́n bá ti fún yín ní 50,000, 100,000 ẹ lè sọ̀kò pa yá yín. Loyalty òpònú. Loyalty àtẹnujẹ. Being loyal does not mean wípé a gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀. Ṣótán Obi. Ẹni kí lára gbẹ́ máa ṣe. Ṣé ẹ mọ̀ wípé àwọn kan ò ní wọlé? Ṣùgbọ́n adẹ́tẹ̀ ni wọ́n lè fún wàrà wọn dá wàrà nù. Òun lọ̀rọ̀ Arẹ́gbẹ́. Ẹ̀yin ẹ ṣírò ìbò Arẹ́gbẹ́ ṣírò ẹ̀mọ́ ti yín. Ìbò tí ìwà lóye rí tẹ́ ẹ bá rí mọ́ ti yín ìmọ́lẹ̀ ò ní wọlé ń tẹ́ ẹ mọ̀ nìyẹn. Oyinlọlá àbí kí ló ń pè kí lorúkọ bàbá Omiṣere kò ní wẹ̀tì kankan. Ẹ ṣírò èyí tó lùsì ní wọ́ọ̀dì ẹ̀ nífẹ̀ẹ́. Kẹ ṣírò ẹ̀mẹ́ ìtẹ́ ẹ̀ bá ní. Èyí ò dá iyọ́ náà, ìyẹn ò dá iyọ́ náà. Ilé tú lọmọ yín lórí. Federal might aṣíwájú tó ti ṣíwájú náà. Ẹ̀yin ni kẹ́ tú wà yín ṣe. Ẹ̀yin ni kẹ́ mọ̀ tá ń ṣe. Ìlú kórìíra yín. That is what I'm telling you. Ìlú kórìíra yín. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ òṣì, ọ̀rọ̀ àlùfàǹṣá, propaganda. Tẹ́ ń bá kiri. If care is not taken with this attitude again, go and write it down. Power will change hands. And there is nothing you can do about it because the will of the masses. When masses are determined, when they are ready, no rigging can stop it. No guns can stop it. Ìbò ni Nigerians fi máa sọ̀rọ̀ báyìí. Kò sí protest, kò sí uprising, kò sí àdálùrú mọ́. Ìbò wa la fi máa sọ̀rọ̀. Ṣótán Obi ìmọ̀lẹ̀. Ọdún máa jó ní another 4 years ni.
ẹjí tún jẹ́ sọ fún yín àní kí Adémọ́lá Adélékè kó má ní ẹgbẹ́ kankan kó jẹ́ ẹgbẹ́ Adélékè níbikíbi tó bá lọ tó bá fẹ́ di president àtẹ̀lé. We love him. He's a good man. Ọ̀rẹ́ aráàlú ni gbogbo ẹnu ni mo fi sọ. Somebody say ìmọ̀lẹ̀. Ọdún mẹ́jọ ní èjò àdèmà máa jó happy dancing ni. Ẹ gbóyìnbó yín kẹ́ ẹ padà ẹ lè dé ẹ padà sábùjá kẹ́ ẹ lọ́mọ òṣòyìnbó yín without achieving nothing. tó ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí kílẹ̀ yìí náà rí sí ohun tí Alhaja Mewolaka tí wọ́n sọ ẹ̀yin náà ẹ dá sí o ibi tó bá kọ sí yín jẹ́ ká pàdé ní comment section ẹ bá wa share fọ́nrán yìí ẹ bá wa like ẹ bákan náà bí ẹ ṣe comment ẹ ṣe láìpẹ́ àtúpadà wá ní àlàáfíà.